ọmọ Wàsíù Àyìndé di olùdámọ̀ràn pàtàkì sí gómìnà Sanwó-Olú. Inú ìdùnnú àti ayọ̀ ni gbajúmọ̀ àgbà olórin fújì ilẹ̀ wa King Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn táwọn èèyàn mọ̀ sí K1 The Ultimate wà báyìí pẹ̀lú bí ọmọ rẹ̀ obìnrin Bashirat Damilọ́lá Marshal ṣe di ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó níbi fídíò ayẹyẹ ìwúyè àti ọjọ́ ìbí ọba Odi Olówó Síkírùlà Àpènà níjọba ìbílẹ̀ Odi Olówó Ojúwòyè nípínlẹ̀ Èkó tí Wàsíù Àyìndé ti wá ṣeré lọ́jọ́bọ̀ ọjọ́ Thursday ọjọ́ kejì oṣù karùn-ún ọdún yìí ló ti fẹ̀mí ìmoore hàn sí gómìnà Babájídé Sanwó-Olú níta gbangba. Wàsíù dúpẹ́ lọ́wọ́ Sanwó-Olú nítorí bó ṣe yan ọmọ rẹ̀ tó jẹ́ agbẹjọ́rò tó dáńtọ́ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ìrìn àjò àti ètò afẹ́ nípínlẹ̀ Èkó. Ó sọ pé iṣẹ́ tí ọmọ òun rán òun ni láti dúpẹ́ lọ́wọ́ Sanwó-Olú níta gbangba, òun sì ti ṣe bẹ́ẹ̀. Bákan náà ni Dámilọ́lá fúnra rẹ̀ tó dipò gíga mú nílé iṣẹ́ ìmọ̀ òfin ara rẹ̀ ìyẹn Dámilọ́lá Àyìndé Marshal & Co gba orí ẹ̀rọ ayélujára lọ láti kéde ipò tuntun yìí tí wọ́n ṣe yàn sí yìí. Nígbà táwọn kan lórí ẹ̀rọ ayélujára ń ṣàròyé pé ipò náà lọ́wọ́ kan òṣèlú nínú àti pé nítorí bí bàbá ẹ̀ ṣe lẹ́nu nínú òṣèlú ìpínlẹ̀ Èkó wọ́n ṣe fipò náà dá lọ́lá. Iṣẹ́ ìkíni kú oríire ni ọ̀pọ̀ èèyàn rán sí i. Wọ́n ní ó kájú ipò tí wọ́n yàn fún ni gómìnà ṣe yàn án àti pé oníkálùkù náà ló ń gbàdúrà pé kóun jọlá àwọn òbí òun. Tẹ́ ò bá gbàgbé, Dámilọ́lá yìí kan náà ló bẹnu àtẹ́ lu àwọn tó ń ṣe ìwọ́de EndSARS níjọ́sí tó ní àwọn ọ̀dọ́ náà dí gbogbo ọ̀nà wọn kò jẹ́ kóun ráàyè kọjá nítorí ìwọ́de tí kò nítumọ̀ tí wọ́n ń ṣe. Ọ̀rọ̀ yìí bí àwọn kan nínú tí wọ́n sì ń sọ̀kò ọ̀rọ̀ sí i tóun náà sì ń fún wọn lésì. Ṣùgbọ́n nígbà tí èébú àti èpè táwọn èèyàn ń gbéṣẹ́ pọ̀ lórí ìkànnì Instagram ẹ̀, ó sọ èyí di tí àwọn èèyàn kò lè kọ nǹkan kan ránṣẹ́ síbẹ̀ mọ́ àfẹni tóun fúnra rẹ̀ bá fún láàyè láti ṣe bẹ́ẹ̀. Monílọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà sí etígbọ̀ọ́ yín.